àti pé mo réwù rẹ lọ́sàn-án wàá ṣòro. Ó wà o. Ìyá wa. Ọjà yé. Mo ti gbọ́ gudugudu méjì àti yàyà mẹ́fà tẹ́ ẹ̀ ń ṣe nílé ayé. A gbọ́ bí ẹ ṣe ní ilé ayé títí tí ẹ ń gbòlógbòlógbò. Nítorí ìdí èyí òun ni mo ṣe wá bá yín. Mo fẹ́ kí èmi àti yín kájọ fi ọwọ́ sowọ́pọ̀ ká mi ilé ayé títí ká mi lógbòlógbò kí wọ́n mọ̀ wípé àwọn alélédùn àgbélé ayé lé lọ́wọ́. Bẹ́ẹ̀ni ó tọ́lọ́rọ̀ tó sọ Ẹlẹ́dùmarè fúnra lára rẹ̀ ló kúkú rán wa ń ṣẹ́. Ó ní bọ́ bá ṣe wù wá ká ṣe ayé, ó ní ká lọ́gbà bọ́ bá ṣe wù ní. Bẹ́ẹ̀ni àwa ti ń lo ilé ayé lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ni àwa mi lókun. Ewu tí mo mọ̀ jẹ dé o. Wọ́n dáràn báyìí. Ara ayé ẹ̀ dáràn. Ẹ lè máa relé ká ẹ má délé o. Ẹ sì lè máa lo oko ká ẹ má dóko. Ẹ lè tòkò dókò rókò tó. Bẹ́ẹ̀ni. Ọtí dá báwọn. Àmúlẹ̀ ayé yìí. Àti ìfọ̀ lójú o. Àfọ̀ lójú. Lóró gúdùgùdù. À ṣe. Àṣàpàṣà. Àfọ̀ yángayànga. Àbàjẹ́. À ṣe rédèrèdè. Ọkùnrin tó bá kọlù ọ̀daràn. Obìnrin dáràn lọ́ba tán. Ó dàjọ́ lọ. Ó dàjọ́. Ó dàjọ́ lọ. Ó dàjọ́ bọ̀. Ó dàjọ́ lọ. Ó dàjọ́ bọ̀. Ó dàbà. Ẹ dáràn o. Ẹ̀yin ọkùnrin olójú kò mú ọ lọ. Ìta ti àkọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí yín náà. Ọkùnrin dáràn. Ẹ rí àwọn olórí burúkú ọkùnrin mi tí mo àmọ́ pé kíni pápá tí wọ́n fi ìyà jọ mi. Wọ́n dààmú ẹgbẹ́ mi fẹ́ mú jẹ. Ibi pa mi mo fẹ́ jẹ. Bí ojú ni wọ́n kọ bẹ̀rẹ̀. Àrẹwà òkùnkùn máa jẹ́ kọ́wọ́ tẹ̀ mí o. Ẹ má ì sọ o. Lóòótọ́. Honestly, that is why I have your number. Ó máa ń ṣe ní wọ́n gbọ́. Báwo ló lè ṣe tó jẹ́ ìṣe? Dájú kí n ṣe lè ní àwọn dájú. Lórí jáde. Jẹ́ kí fi rẹ̀. Ọ̀rọ̀ apájà yẹn káwọn bí ẹ̀ jábọ̀. Lórí ẹ̀ mo máa ti gbé ìyọ̀lẹ́. Ẹ̀wọ̀n ẹ jẹ́ kó jábọ̀ sí yín lẹ́yìn. Kọkùnrin ṣọ́ra kan má bàa sọnù. Ṣé bójú la rí kó ṣọ́ra kan má bàa sọnù. Ṣé bójú la rí.
Oh my God! Oh my God! Ẹni pé àwọn ayé mi ò tún ìmọ̀ làwọn lè fi ṣe tún ìmọ̀ lọ́ fi ṣe nínú ayé inside life everybody àwọn èèyàn ń já nǹkan múra láyé. Kàn má bà á sọnù ṣe bójú lárí kó ṣọ́ra. Kàn má bà á sọnù ṣe bójú lárí. Mo fẹ́ rí bẹ́ẹ̀ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o torí tí mi ti kú gan tí mi ti kú ní chọ́ọ̀chì oríṣiríṣi tẹ̀lé mi gbọ́ mi ò fẹ́ kú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ṣe fẹ́ ṣó ti yé yín torí pé mo láìkì yín ló jẹ́ kí n ṣe wá sọ fún yín má yẹ kó rí bẹ́ẹ̀ o. àǹtí lè ṣe kó má rí bẹ́ẹ̀ nínú ìjọ Ọlọ́run a lè ṣe ká má fẹ́ rú ẹ̀kú àyàwó tó má ti rí pé ẹni tó jẹ́ pé ó láì kó máa fi tara kọ̀ọ̀kan sí Ọlọ́run ọ̀rọ̀ yẹn dùn mí o àmọ́ báwo lè ṣe fẹ́ rẹ̀ àti wípé ó yẹ kẹ́yìn náà notice tí mo ṣe máa ń fi tọkàntara gbogbo ara mi ni mo láì kí n máa fi ṣiṣẹ́ Ọlọ́run àbí nǹkan tá a wálé ayé wa ṣe náà nìyẹn. ẹ wo iṣẹ́ ló gbọdọ̀ bàjẹ́ ju gbogbo ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́ mo appreciate mi. ó pọ̀ láìwọ̀ tájọ kọ sí ara àníbẹ̀yẹ máa ń ṣe sí mi ó jẹ́ kí n ṣe wá sọ fún yín mi ẹ̀ kó rí bẹ́ẹ̀ o ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ o Sunday àwọn ọmọ rí nǹkan. All right, auntie. Ẹ máa